Fẹ́mi Adébáyọ̀ ó ní ṣé kéèyàn náwó sóní kówó ọtán kéèyàn náwó ó ní sóní kó yàyà sóní kó dà kéèyàn náwó ìdóní kówó ọtán àkọ́kọ́ nù mo sì fẹ́ kí n ra dáhùn ẹ̀ ó tún wá ní ẹlẹ́ẹ̀kejì kílẹ̀ san ẹni tí ń náwó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní torí kílà ń fi náwó ẹ̀rí báyìí tọ́pìkì nu ìwà ń gbọ́. Allahumma ihtina minal khairi. ìwọ Ọlọ́run abiyọ́ lára Ramadana yìí dákun fún wa nínú oore tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Fawqa ma narju. bàbá ìmáàmù gbogbo wa ní ọlọ́jà rí yín pẹ́ ẹ̀rí nta ké wájú yín lẹ̀ ń gbọ́ ni. Ọlọ́run bù wá lóore nínú àwọn oore tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kọ́ wá tayọ ń tàwa ara kan lọ. Isma kalami. gbogbo ẹni ọwá bí ẹ̀dàkùn farabalẹ̀ gbọ́ọ̀rọ̀. Isma kalami yabna ballo. orí yàyà ní isma kalami yabna ballo máa gbọ́rọ̀ mi ìwọ ọmọ ballo ìwọ ọmọ bello. Albakhilu aduwwun nasi. ẹni olówó tí ọ̀nà ọ̀tá àwọn èèyàn ni. Wa ba'idun minallahi ta'ala. ẹni olówó tí ọ̀nà yóò sì jìnnà sọ́lọ́run Ọlọ́run bó gbèrè jìnnà sí. Wa ba'idun minal jannati. ẹni olówó tí ọ̀nà tí ò fi sàánú bọ́lọ̀ ń bá gbèrè jìnnà sí Ọlọ́run tó wá gbé jìnnà sí àlìjánná kò ní gbòòrò àlìjánná bèlè yọ̀wọ̀. Infaqil mala. Li'anna al-mala. máa náwó bọ̀ bá ní. máa ná owó tó bá ní torí pé owó. La yanqusu bi'infaqi. kọ́ máa náwó tó bá ní ipò pé ó tán kọ́ ṣàánú kò pé ó tán kọ́ rẹ̀ yẹn lọ́wọ́ kò pé ó tán ẹni ìyá jẹ́ ẹ̀kọ́ gbẹ̀yànú lára ẹ̀ pẹ̀lú owó tó ní ipò pé ó tán. Haza laysa qawli. èyí tí wọ́n ń sọ lọ́dọ̀ ọ̀nàdìbò Abdulateef Fẹ́mi Adébáyọ̀ yìí ní pàkátà yìí kí wá sí pọ̀rọ̀ tèmi Buhari Musa nípa. Bal qawlu rasuli. ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad ni. Rawa Abu Hurairata. anabi ẹ̀sìn yòókù ẹ̀ fẹ́lẹ́kẹ́ báwọn. Abu Huraira. Ani nabi qala. òun ló gbà wá ọ̀là nàbì sọ báyìí. Ma naqasa malun min sadaqatin qattun. ó ní mọ́ọ̀nà kẹsàn-án máa ní owó ò lè dínkù bọ́bá ṣe pé sàárà ló fi ṣe kọ́ wá rò pé bí èsì ṣe sàárà yìí owó yìí ó dínkù sàárà ò pé kówó dínkù. Wala afa rajulun muzlamatin. wala afa rajulun an muslamatin. kéèyàn ó sì wá wò wáyé pé lágbájá ṣàbòsí fún mi kọ́ wá mójú kú ọwọ́ àrí ọwọ́ kì í o gbé àbòsí tó ṣe fún ọ o gbé mi ìwé owó bẹ̀ àwọn salamu aleykum mórí o kì í tiẹ̀ ẹ̀wọ̀n náà. Illa zadahu Allahu bi'izza. àyàfi kọ́lọ́hún ó gbérú ẹni ni kọ́lọ́hún ó gbéga níyì láyé. Wa ma tawada rajulun lillahi. ẹnìkan ò sì ní máa tẹríba fọ́lọ́hún kọ́ máa jíire bẹ̀ fọ́lọ́hún. Illa rafa'ahu Allahu ta'ala. àti kọ́lọ́hún ọba ó gbéga láyé yóò sì tayọ ibi tó rò pé òun ó dé láyé ẹ̀wọ̀n Nàìjíríà àwọn ẹ̀yà wa tí wọ́n gbé Nàìjíríà dání gbogbo wọn bẹ̀rẹ̀ ní múra ẹ̀rí wọn pa wá wọ́n rọ̀ṣọ́ mọ́ òwòrò mọ́dì à ń ṣe lábẹ́ kálámọ́ lábẹ́ ká o sì mọ yorùbá wa tó jí kó. láàgbégbà náà sábà àti mọ́ríwá ọmọ mi bí tẹ̀mítẹ́mí òbúṣágbárí ọlọ́wọ́ bọ̀ wá ṣe é tán ẹ wá kọ̀rí sí múra ìyá jẹ́ wá ẹ̀wọ̀ bẹ̀
epo di ń tọ́da wo bẹ̀ ẹ bẹ láàrin ìlú ẹ̀yin ìjọba wa ìjọba nàìjíríà sẹ́ẹ̀rí àwọn aláṣẹ nàìjíríà jọ́ àlìkìyàmọ̀ ẹni Buhari lọ sọ bẹ́ẹ̀ ìtẹ́fì láwọn ọmọ jọ́ àlìkìyàmọ̀ gbogbo wa bá dúró báyìí táwọn pé wọ́n lọ́hùn bóòlù láṣẹ lónìí o ìtẹ́fì táwọn aláṣẹ nàìjíríà mọ̀ àwọn ọmọ wa bọ̀ wá báyìí ntí wọ́n fi dà yín mọ̀ jọ́ àlìkìyàmọ̀ ẹwọ tẹ́kọ̀ dà a sì níjọba eléyìí ta tiẹ̀ 280 tọ̀hún ta tiẹ̀ fọ́ọ̀kì nìkan àṣìlẹ̀ nìkan jáde ẹ wá lọ wo súnmùmù nílùú ẹ̀ fúnra ẹ̀ ní wọlé epo wá yóò pè é wọ́n wọ́n sì wọ́n yóò sì tó àwọn ọmọdé wájú bámú yóò sì mọ́ tìpó ààrẹ nìkan ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa ní àwọn awítẹ̀ ẹjọ́ gidi ẹ̀rín ẹ̀ á lọ múra ẹ̀ wá lọ kó gbogbo aṣọ kí ní ẹ̀rọ mọ́rùn ẹ̀rọ omi ò tiẹ̀ tún mọ̀ ọ́ ró tómi ọmọ níyẹn tí wọ́n dà kó tó daṣọ bora nù. àṣé kẹ́ ẹ máa ṣèlú lọ kẹ́ ẹ máa ṣe nàìjíríà yìí lọ kẹ́ ẹ máa lọ múra kẹ́ ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe èèyàn ní yàrá àdúrà tá à ń ṣàdúrà fún lórí gbogbo ọ̀tá bàrẹ̀ ti yàrá àdúrà à ń ṣàdúrà fún ni. gbogbo pírẹ́sidẹ̀ntì nàìjíríà yàrá àdúrà ní ọkọ̀ wọ àdìjẹ́ náà yóò mọ̀ wẹ̀ yókù rẹ̀ ni yóò mọ̀ wẹ̀ yókù rẹ̀ ni yóò mọ̀ wẹ̀ lójú wíńdò wáyé kíní tiẹ̀ ní yóò mọ̀ ànà kásí. fasada zamanu bi umara'ina. ẹ̀yin ọ̀dọ́ pàkátà irú yìí tẹ́ ẹ dálẹ̀ yìí ọlọ́run ò ní jẹ́ ẹ kánjú kú. amina. irú bí ó ti yẹ ká sọ̀rọ̀ ni gbogbo wa la mọ yàrá ara wa ni Buhari Musa Ajikobi wọn pe kẹne kan lè kélébé kẹne kan tẹ gbá àwa la ń bẹ ní ntí ma dún yẹn ni pé njọ́ táwọn òde kan bá ń bẹ kàǹkà tó yẹ kí wọ́n wá àfa tó lè sọ̀rọ̀ tí ó bẹ̀rù ẹnìkan tí ó sì retí kọ́pù ẹnìkan bọ́lá bá ní ẹmu wa ala wasala bẹ́ẹ̀ sì ìmọ̀lẹ́ kọmísánná kan mo ti dúró yìí ìtàlí kọmísánná kan kàn mọ́. àwọn tá a ti iwájú pé ẹ wá sọ̀rọ̀ òótọ́ ò sí lẹ́nu wọn ilé ń jẹ́ ìyàwó jẹ wá. fasada zaman ìgbà ti bàjẹ́. bí umara'ina. kò sí ń tọ́ ba ìbàjẹ́ àwọn aláṣẹ wa ni wọ́n bàjẹ́. fasada zamanu bi umara'ina. bẹ́ẹ̀ bá lọ wẹ́ pòlì olówó mi níbi ìyá tí ń jẹ ẹnìkan tí ẹnìkan kú simply because of 15,000 naira ẹlòmíì kú lọ síbítù ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré ẹ wá wà ọmọ ẹ bá dé kílọ̀bù ẹ wo agbárí ẹja èmi ò débẹ̀ rí wọ́n ló eré ẹja mi wọ́n ló tó kíní tébù wọ́n sì gbé síwájú yín ẹ̀ sì máa jẹ́ àtàwọn ọmọ múndíá tẹ́ ẹ kó wá ẹ wo tẹ́ nà ń bẹ̀ ni ìyá mi sì ń kú lọ́nù ilé ó bímọ àwọn ọmọ yòó níláárí kò sì rí nǹkan jẹ ó sì kú lérí ebi ẹ sì bọ́lá wọn ò ní béèrè yóò béèrè ẹ sì dáwọn ọmọ ẹ mọ̀ wọ́n mọ́lé wọn àdúgbò yìí náà wọ́n wà ẹ mọ̀ wọ́n ṣé bá ti mọ̀ wá sí ni wọ́n kó mọ́ kàfẹ́ lò ní ibi márùn-ún àbúrò ìyàwó ẹ̀ ó fún lọ́kàn ẹ̀gbọ́n ìyàwó ó fún lọ́kàn àná rẹ̀ gbogbo wọn kó wọn jọ àwọn àná wọn lọ mọ́kà ẹ máa wọ lọ́hùn lè mọ́mú mọ́sálásí bàbá rẹ̀ lọ mọ́kà o kò fún lọ́kàn wọ́n ètò falẹ̀ nú ẹ̀ níbo láwọ̀ àbàdé níbo lábàdé sébè yìí tá àbàdé wájú ọlọ́run náà ni ẹ wá ro kìíní mọ́nu ẹ wá ṣe lábẹ́ẹ́ká lọ ọmọ lábẹ́ẹ́ká omi ò tiẹ̀ mọ́ wí bẹ́ẹ̀ tí ń wí làwọn mọ̀láyíkà kan sọ̀kalẹ̀ àwọn pé láàlà báyìíkà wàlá sàdáìkà àti hajj àti umrah ni wọ́n máa sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n náwó sẹ́lómi kò ní ma wọ́n ni láàlà báyìíkà ọlọ́run ọgbà umrah tiẹ̀ wàlá sàdáìkà ó sì sínú ẹni tí ó ṣe rírì èyí sáà tún tí wọ́n wí ni ẹ̀yà àbá àsìkò ní ẹ bá wo yẹn ni wọ́n wá òun tó darí dé èròlé olúwa káàbọ̀. èròlé olúwa káàbọ̀ ooo. ọ̀sàgbà ọ̀sàmárì gbà. èròlé olúwa káàbọ̀ ooo. ẹni wọ́n ṣe pèlè lọ́wọ́ àwọn ẹ̀ka ṣe pèlè. fasada zamanu bi umara'ina. àbáyàyà naam. ká náwó kò pé kó wọ́ tán bọ́ ọ bá lówó sànú
وفي رواية أخرى inú ẹgbà wá mi قال النبي alẹ́bùwà Muhammad yòǹbó ẹ̀gbọ́n òun ni ìgbọ́. أن في السماء ملكان ẹ̀rí pé ti dákẹ́ jẹ́ inú mi dùn ẹ̀ní tí mo pe ọlọ́run tí ó fi mọ́ da yín lóhùn. آمين. Ànábì ní màláíkà méjì kan wọ́n bẹ sánmọ̀. ما لهما عمل àwọn méjèèjì ò ní sẹ́ kankan. إلا يقول أحدهما ẹnu iṣẹ́ tí wọ́n ní ẹni pé ọ̀kan nù wọn yóò máa sọ báyìí. اللهم aliwọ̀ ọlọ́run. أعطي لمنفق خلفا ìwọ ọlọ́run màláíkà kan nínú àwọn méjèèjì tí ń bẹ sánmọ̀ iṣẹ́ tí wọ́n ṣe lọ́run lọ́run ìwọ ọlọ́run Bọ́lájí Abdullahi ní náwó báyìí ọlọ́run tún máa fi rọ́pò tún máa fún dáadáa sí ọlọ́run. ويقول الآخر màláíkà ẹlẹ́ẹ̀kejì òun náà wàá sọ̀rọ̀. اللهم عجل لممسك تلفا òun náà máa gbé ìwọ ọlọ́run bá a kájú sọ lágbájá di tálíkà tí ò ní rí owó jẹun mọ́ torí owó ń bẹ lọ́wọ́ ẹ̀kọ́ fáwọn èèyàn. ما جزاء المنفق kí wàá lè ṣe ẹni tí ń náwó orí Fẹ́mi Adébáyọ̀ Honorable Abdulateef irú àwọn tó béèrè lónìí kí wàá lè ṣe ẹni tí ń ná Ọlọ́run fèrèjì bàbá Sàràkí. آمين. ẹ dákun ẹ kó làkúrò lẹ́kọ̀ọ́ ẹ ṣe àmì. bí ìyá kan bá ń kọrin tíyàwó ń darí yóò ní ẹ kú bẹ ẹ jẹ́ kí n rí yàrá wò bí èsì dúró náà ni tọ́ba wa gbọ́ tó lè wá sí báyìí ó jónu ó ti lọ bọ́kà ń lọ ó bímọ mo bí àwọn méjì Gárúbà àti Yísà ṣẹ́wọ́n wà mí ẹni náà wọ̀ sí bí owó la bí àtòun àtàwọn méjèèjì yẹn ọmọ alọ́bọ́kà lọ́dún yìí apani kọ̀mọ́bà àti kówó sí ìkan bí ti ṣe nù ni. ìgbà tó ti lọ àríru wọn mọ́. ما جزاء المنفق ẹ máa náwó ẹ̀sánú àwọn tí ò ní kẹlẹ̀ rí àlìjẹ́nà. ẹ bá dé Saudi owó wúyàn ní wọ́n paaki tirẹ́là bíi mẹ́fà báyìí ẹnìkan sọ ló gbé wá yóò sì lọ́ọ́ kínní wọn mọ́rí etí ń fẹ́ ló kó fóúnjẹ òun sínú ọgbọ́n tá nàbí wúyé látara pé kọ́dà bó ṣe kọ́ gẹ̀dẹ̀ márùn-ún lọ́ra ọwọ́ adé mọ́sálásí ọ̀sán lọ́la tán ìṣẹ́nu tó àwọn pé ajé ẹja ń bẹ ẹ̀dàkùn ẹjẹ́ yọ̀ kan ẹ̀dàkùn ẹjẹ́ yọ̀ kan ìtò ṣe ènìyàn ọ̀mọ́ oríjú àlìkè àmọ̀ kó tó mọ̀ òun làwọn Sàwọ́dí wá gbọ́ yé oúnjẹ ló lóòdù wá pẹ̀lú tirẹ́là bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní yọ̀bọ̀ wá gbé ọ ya hajj fadal mah ya hajj fadal mah yọ fẹ́ fi lè bọ̀ ọ́ lẹ́nu báyìí pé àfikún oúnjẹ òun ni kò fi sínú. ìwọ ń tiẹ̀ búrẹ́dì lọ́ǹgì wọ́n gbé kalẹ̀ fún ọ báyìí wọ́n tún wá mùsàndínì òní mẹ́ta ni kí wọ́n tú pọ̀ wọ́n tú ó tún wá gbé ọ̀ní adìyẹ tí mo ní wọ́n yẹn ń kọ́ wọ́n tún gbé yìí náà wá wọ́n á gbé ìgbín ń kọ́ wọ́n tún kó yìí náà tì ọ́ ilé kejì yín la ilaha illallah àwọn wọ́n wá ra ẹ̀kọ́ àti mọ́mọ́ yín o lè gbé ẹgbẹ́ yìí lọ fún wọn kí ló fẹ́ fi ṣe o sì mọ̀ pé wọn ò ní àdúgbò yín ọmọ pé wọn ò ní àwọn kan sì ń bẹ láwọn ọmọ alákọ̀wé wa wọ̀nyẹn tí wọ́n ń ṣiṣẹ́ ní ministry of health gangan ni wọn ò ní gangan ba ẹnu tí wọ́n ní òun náà wà pé tọrọ òun ní kíkọ́ àmì ọ̀ká ni àpòrá ìṣẹ́yọ̀ ọ̀ká yìí gbogbo àwọn ìyá wa nulẹ̀ ẹlẹ́kọ̀ọ́ pé kọ́dọ̀dọ̀ wọn ẹ̀wù tó lágbára ìwọ́tọ̀ wà lè ra tírélà kan èyí ṣe kọ́ ọ náà kò pé kọ́ tán. ìsàjà dàtí dúnìyà alẹ́ ìkàfàjú dìbì ha. جادت الدنيا عليك فجد بها على الناس ترى إنها تتقلب ẹ̀yin àfa ẹ ń bẹ ìjòkó ni ìsàjà dàtí dúnìyà alẹ́ ìkàfàjú dìbì ha
tẹ̀ra rẹ̀ tì ọ́ báyìí ayé bá gbéra rẹ̀ kalẹ̀ fún ọ báyìí ayé bá dọ̀bálẹ̀ fún ọ báyìí ayé bá sokùnso ara rẹ̀ lọ́rùn ó gbé yọ lọ́wọ́ kí ọmọ lóso fàájú dìbí hàn ó yà tètè tọrẹ pẹ̀lú ẹ̀. إذا جادت الدنيا عليك فاجد بها. báyìí bá ń bẹ lọ́dọ̀ rẹ lónìí ọmọ ìyá mi yà tọrẹ ṣàánú àwọn èèyàn ní. على الناس ترى إنها تتقلب. àfàwọn ni على الناس ترى إنها تتقلب. má tọrẹ fáwọn èèyàn dáadáa ṣàánú àwọn èèyàn torí pé إنها ayé torí ni تتقلب ń yí báyìí ni ó yí sọ́dọ̀ tiẹ̀ nu yọ kọ́ hà sí ọjọ́ mi àtìrà ìpẹ́ yọ kó nira fún ọ. ولا الجود يفنيها إذا هي أقبلت. ọ̀wáyé ibi tí fẹ́mi adébáyọ̀ béèrè nu falalijudu ìfúnníyà ìzáhìyà àkùbálẹ̀ kọ́mọ náwó kò pé ọ́ tán ìzáhìyà àkùbálẹ̀ ti lókè bàtà yìí bá kojú sọ pé èmi ni máa rán mi bí tọ́ bá rán mi kọ́mọ náà kò pé ọ́ tán. ولا البخل يفنيها إذا يبغيها إذا هي أدبرت. ولا البخل يفنيها إذا أقبلت. wọ́n lè búrú kọ́ ọmọ wa ná ẹ̀rí wọ́n wá jáhùn àwùjọ ọjọ́ ẹ̀yìn ìbùkíhá kò pé ọ́ sẹ́kù sí ọlọ́dọ̀ ìsáhìyà adìbàràtì ńgbà yí bá ti báyìí èmi ń lọ ń tèmi o mo ti kú lọ́dọ̀ tiẹ̀ o kò pé ọ́ sẹ́kù mà máa ná ni máa ná ntọ́lọ̀ ń fọ̀ àwọn àfáàrà tí wọ́n kọ́ owó agéwú ọlọ́mọdéjẹlé wọn dahoro láíláí àtẹ̀yí tá a mọ̀ nínú àwọn àlùfáà kọ́dà àtàwọn tó ti lọ ọlọ́wọ́ kẹ wọn ẹ̀rí gbogbo tí wọ́n ní òun ní kẹ̀kẹ́ mímọ̀ ni wọ́n ní wọ́n wá ná fún gbogbo àwọn ọmọ ọlọ́mọ ẹ̀rí. bàbá mi Musa lẹ́sìn kò màlájí àgbà tàkù sí màlájí àgbà àwọn táwọn sì ń wí yìí sì pọ̀ nǹkan sọmọ Musa la àmọ́ Musa ò mọ̀ wọ́n bí ti rí inú ilé kálukú náà nù ni àwọn àfa àwọn ni wọn yìí sahun láyé wọn ná gbogbo tí wọn ní fọmọ ọlọmọ bẹ́ẹ̀ bá wo wájú àfa àtọ bá pé 100 ẹ ní rọmọ rẹ nbẹ ọmọ ọlọmọ ni ní fi ń dá sí pé àwọn àfa wọn ni wọn wọ àjẹnà kẹ́ni bọ̀rì tó wọ̀. bóòlù á ṣe dá nínú ayé nìsín bóòlù ẹ ṣe tẹ ní dákọṣẹ́ àdámọ́ rọ̀dí Allahu ta'ala alim ọ̀nà wo lẹ́gbẹ̀gbà lójúmọ́ kan láyé tẹ̀ ní dákọ̀ alájí àgbà ọ̀nà wo lẹ́gbẹ̀gbà lójúmọ́ kan láyé tí ò ní fọlá arúgbó tọrọ ọ̀nà wo lẹ́gbẹ̀gbà lójúmọ́ kan láyé tí ó lọ bẹ́ẹ̀ tàbá ní dákọ̀ pé bàbá làgbàjì kò sí. gbogbo wàhálà tí wọ́n ṣe ọlọ́run ti sọ́dẹ̀jẹ̀ tí wọ́n bẹ lára kálukú wa àbíkú àfọlá wọn bẹ lọ́hùn ọkàn wọn wà balẹ̀ pé yóò sì gbà. ẹ̀yin náà tẹ wá lówó ẹ̀nà kẹ́ẹ̀nà òpè ọ̀tán Fẹ́mi Adébáyọ̀ sọ fún alùpùpù tẹ́ bá ní ẹ̀nà kẹ́ẹ̀nà òpè ọ̀tán ẹ̀ sàánú kẹ́ẹ̀ sàánú Fẹ́mi Adébáyọ̀ ní kò pé kọ́lù tọ́lọ́hùn sí fún yẹn ọ̀tán. máa jazawul munfiqin. alájì ẹlẹ́gẹ́ inú béèrè tó tún wá béèrè ó ní kí lẹ̀sán tí ń bẹ fẹ́ni tí ń nà. wa qad wa'adahu Allahu bi'ajrin 'azim. torí bọ́lá wọn bá ti bẹ́ni tí ń náwó sàlẹ̀ káwà ní ọgbà ẹ̀sán tó tóbi lọ́dún èmi ọlọ́run. falhasanatu bi'ashrin amthaliha. oore kẹtọ bá ṣe ọwọ́ àgbà aládàmẹ́wàá rẹ̀ ẹ̀wọ̀ gan ẹ̀wọ̀ ọlọ́run ọba tó fẹ́ràn wa pẹ̀lú gbogbo tó sọ yóò sì ṣe bẹ́ẹ̀ owó ìsọba tí sọ̀rọ̀ tí kò wọ́n ò ṣe mọ́ ìwọ ló lè fún yẹn láago 6 àbọ̀ pé wá rí mi ọ̀rọ̀ yẹn máa yẹjú àtàgò 6 ló ti pa fóònù ó pe fóònù fún bátìrì ẹ̀ gbóná ó kú ngbọ̀ya ni òpè ọmọ ọlọ́run èsì báwo ń ṣe báyìí ọlọ́run ó ṣe ìní ṣe báyìí ọlọ́run ò ní ṣe. wa min jazaa'ihim. inú àwọn ẹ̀san rẹ̀. la khawfun alayhim wala hum yahzanuna. àwọn tí bá na ẹ̀san àwọn tí ń wá náwó lẹ̀ ń gbọ́ ni la khawfun alayhim ẹ̀rù rí bà wọ́n àyà ò ní kà wọ́n wala hum yahzanuna gbogbo tí ń jẹ́ bànújẹ́ àwọn ọlọ́run ò sì ní fi kà wọ́n
ومن أهميتها inú àwọn pàtàkì ẹ̀ أن يكون خالصا لوجه الله تعالى. òun ni kó ṣe kówó tó ọba náà o wà á ná nítorí tọlọ́hún nítorí ojú rí ọlọ́run ló fi ná mọ̀ ná kárí mi ọ̀ lásìkò méjì náà lọ́ọ́ rà sí mọ́sálásí ẹnu pọ̀ wálé láti jẹ́ àrò ẹ̀ àwọn agbọ́ tí wọ́n ń gbà báyìí òun náà wà á rò pé ọyẹ kẹrin lásìkò méjì fún méjì ìwọ́n tó yẹ kọ́ ọ lọ bí wọ́n bá ti ń tà bílù èdò kan lọ́lọ́ ni kó kó àràgbà rẹ̀ wálé ọwọ́ lọ́ọ́ ra méjì ń dá irú ọtún wá dá ṣùgbọ́n àlọ́ wá kó wa àwọn ọmọ wa fà tẹ̀lé àwọn àdójú ẹ̀ nílẹ̀ báyìí kárí mi bẹ̀rẹ̀ o ẹjọ́ ìmọ̀ ẹ bá ti parí tọmọ lọ́rọ̀ àwọn pé náà kálukú ń fẹ́ àtọ̀tọ̀ bá wọn wò pé kí ló dé sálù alànàbí yùlì kàrí wọn ń pè kí ni kí ló dé ní last week àwọn mọ́sálásí kíní àwùjá yẹn mo wà ní bílànà ìṣàmùpánà Sunday àlìmáwá àdúgbò mo wá rí tí wọ́n gba kó tó ṣiṣẹ́ mo ti wá kó méjì wá ọlọ́run sọ fẹ́ tí mo rí lẹ́nu o ti ṣe lóòótọ́ mo rí kó o ṣe àmọ́ ò ní ládàbọ́lọ́dọ̀ èmi ọlọ́run àwọn èèyàn tó fẹ́ wọn ó rí tiri. ويقرب العبد إلى الله. bá a máa náwó imú ẹrú súnmọ́ lọ́wọ́ ni ọlọ́run wò pé ẹni tèmi ni ń sàánú kò jẹ́ nìkan ọmọ àwọn kan bẹ́ẹ̀ tí mo parí odidi mọ́sálásí ẹnìkan ọmọ pàwọn wọn ń kọ ẹnjìníà lẹ́ẹ̀kan máa rí lọ́kàn dúró báyìí wọ́n mọ̀ kó símọ́ǹtì wá wọ́n mọ̀ kó gbogbo ẹ̀ wá ẹnjìníà lẹ́ẹ̀rì ẹnjìníà nìkan lẹ́ẹ̀mọ̀ ẹ̀dí ẹ̀ bá wá béèrè pé alájì ẹjọ́ ta ní gbé ẹnu ọlọ́run kan ló ní ká máa kọ kò ní sọ wọ́n wá ra búlọ́ọ̀kù mẹ́fà tí wọ́n ìdíbi kíní gọ́tà tó ya àwọn adúró kabẹ̀ pé wọn ò tí kò bẹ́ẹ̀ fà wá ní ọ̀wù. ويوصل العبد إلى مرضات الله. ọmọ ìyá mi kọ́ ọmọ náwó kò pé ọ̀tán kọ́ ọmọ sóore kò pé ọ̀tán ẹni ebi ń pa kó fún lóúnjẹ kò pé ọ̀tán ìmọ̀ ṣe bẹ́ẹ̀ yóò sì mẹ́rù súnmọ́ lọ́wọ́ ọba rẹ̀ lẹ́yìn tó bá mú súnmọ́ tán yóò tún wá lọ ti débi pé kí ni tó ti kàn yọnu ọlọ́run. وتطفئ غضب الله. owó tó ọ̀nà tí wọ́n kájú kó ń bẹ́ẹ̀ ni pé mo ná fọ́lọ́run nítorí jẹ́ nìkan ọmọ ni yóò máa wá pa ìbínú ọlọ́run rẹ fún ọ. وتطرد الشياطين. kò síbi èṣù léwọ̀ àmọ́ tó ń bá nínú abáni irú owó nìyẹn ló wá máa ti àwọn èṣù kéékèèké yóò tì wọ́n dànù kò ní jẹ́ wọn rọ́dọ̀ rẹ dé kọ́dà wọn ò ní dọ́dọ̀ àwọn ọmọ. وينجو المنفق من الأمراض. ẹni tí ń náwó owó tí ń náni yóò máa wá kólà tó ń bí àwọn àrùn tó gba ayé òun ò ní sàrùn kò ní ṣàìsàn bá a ti jókòó yìí ọlọ́wọ́ ọba ọba ara àwọn kan bẹ tó bá dojú alẹ́ wọn ò ní stroke. ńbẹ láàrin wa ni ilé ẹni pé bọ́ọ̀bá rẹ ni tó ẹni ó kù díẹ̀ fún má rẹ̀ rí o òun ti rí tiẹ̀ ìwọ ló kù o bọ́ọ̀bá rẹ ni tó kù díẹ̀ fún má rẹ̀ rí o bẹ́ẹ̀ bá sì ń bẹ nípò ẹ má sáré kó ṣubú o bẹ́ẹ̀ bá sì ga nínú léyìn ẹ dákun kọ́dà bí òfin yín nìkan kan àṣà pé wọ́n ń wò mọ́ léyìn la ẹ̀ dúpẹ́ ẹni bá dáa fún àìsáré pé kọ́ má dáa fún o tọ́ra àmọ́ kí ni ó ṣẹlẹ̀ sáwọn náà gbogbo wa là ń rí náà yìí àwọn kan ti rí náà bíi tiwa lánàá ńgbà wọn dọmọ 70 something ojú òrí náà mà àwọn kan ti gbọ́rọ̀ bí mi rẹ ti ń gbọ́rọ̀ lónìí alájí ẹlẹ́gẹ́ ńgbà tí ń di pé wọ́n súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ 72 73 wọn ò gbọ́ kankan mọ́ owó sí la gbà ìmáàmù wọn lọ́wọ́ jẹ̀mí ti yóò gùn ẹ̀ ní sàmúdi òun ni ẹ̀ ń tàwí ní ìmáàmù àdúgbò wọ́n bá wá ṣe lábàná wọ́n bá fẹ́ ṣe lábàná wọ́n wá súnmọ́. ọ̀nà ẹ̀ṣẹ̀ lábàná. yóò wá dáhùn lọ́rùn Allahumma rabbana atina bẹ́ẹ̀ bá ké mọ́ kò gbọ́. ẹ wọ lọ́run lẹ́yìn tó gbé bá sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n ti gbọ́ tẹ̀tẹ̀lẹ̀ ara wọn mọ̀tọ́ lọ́wọ́ fi ọ́dà tó ọkọ̀ tó kírun mọ́ bọ́ọ̀ bá ti kírun mọ́ mọ̀pá yóò rí ọ̀dà. gbogbo ẹni tí ẹ bá kí wákàtí mọ́ra nù ẹ lọ dì mọ́wọ́ nǹkan kan ò sì sí ọ kì í ṣe gbódé láti lọ ọwọ́ rẹ̀ mi díẹ̀ ṣé ọlọ́run náà ní kílù fa inna shaytana la yakilu ẹ máa sinmi ṣètánì ní ìsinmi kò sí yìí ń bẹ̀ nǹkan kan ò sí ọ wọ́n ń pè ń ọ̀wá wo fíìmù wọ́n ń pè ń ọ̀wá wo bọ́ọ̀lù
àwọn àgbẹ̀ wọn Ọlọ́run dákun jẹ́ wàlìjẹ́ náà torí tiẹ̀ wọ́n èsì. àwọn tí ń kí gan Ọlọ́run ò tí sọ pé mo gbà ẹ̀rù ń bà wọ́n àbáyàyà ara tọ́lọ́hún wò má nẹ́bí Zakariya wùlánu. alayhi salatu wassalam. ó ní Rabbi la tazarini farida. Rabbi la tazarni farida. ẹ̀yin àfa ẹgbọ́n tá nẹ́bí Zakari. wa anta khairul warithina. Ànábì Zakariya aleyhi salatu wa salam. Ànábì Zakari pé òun lọ nú ayé ni òun ò tí ì bímọ kankan. ọwọ́ àpè Ọlọ́run ìyàwó rẹ̀ Ìṣáwù níyàwó Ànábì Zakari ń jẹ́. gbogbo tá a rí lára obìnrin tá a fi máa wó hàràhàrà gbogbo ẹ ti tán. àwa méjì náà làá máa jẹ́ káwọn obìnrin ó tètè dàgbà. àwọn tá a fẹ́ ní sùlọ́kà tí wọ́n ṣe pátá ń wù wọ́n tó gbé bàbá rí wọn àmọ̀ kí n bọ̀ lọ múlùkọ́ mọ̀ wọlé àgbẹ̀ fà mọ́. nǹkan kan là ń rí lára wọn àwọn méjì náà là á dàrú. àwọn àtọmọ bọ́mọ bá mu yẹn lè fà á tọ́sọ̀ọ́lẹ̀ àbámi ọ̀dà ọ̀rẹ́ mi náà mu tèmi ọbẹ̀ mọ̀ tí mo mọ̀. wọ́n fẹ́ kárí ìyá. ọ̀rọ̀ wọn lájà ó ti yé o. ìnáda Rabbi la tazarni farida. ọlọ́lá wọn bá lù lọ́rí ẹ̀sẹ̀ ṣéwù. Ṣéhù. ẹ tún ṣe ṣéwù. Ṣéhù. ẹsẹ̀ ṣéwù. Ṣéhù. kí ló wá kàn. Rabbi la tazarni. Allahu yasimuka minal. wallahu takafu daka wala. تهشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.